Káàbọ̀ sí ọ̀rọ̀ nípa eré nínú blockchain àti bí Scale ṣe ń ṣe ìyípadà sí ìdàgbàsókè eré Web3. Ìdàgbàsókè eré Web3. Ìdàgbàsókè eré blockchain ó jẹ́ àwọn ìrìn àjò tí ó máa ń múnú dùn tí ó sì ní àwọn ìpele kọ̀ọ̀kan. Ìpele àkọ́kọ́ nínú bí eré Web3 ṣe bẹ̀rẹ̀ sí ní dàgbà, òun ni ìpele tí o máa ṣeré tí o sì máa jèrè. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn eré ṣeré kí o jèrè, níbi tí àwọn nǹkan tí wọ́n fojú sùn tí ó jẹ́ láti máa ní owó nípa ríro àwọn iye tí ó padà máa wá tí a lè padà rí níbi NFTs àti àmì eré. Ọ̀pọ̀lọpọ̀ eré ni ó ní pé kí àwọn olùmúlò kí wọ́n ra NFT nínú eré kí wọ́n tó lè ṣe àwọn eré yìí. Ìpele kejì òun náà ni ibi tí wọ́n ti ń ṣe eré ṣeré kí o jèrè. Níbi ìpele yìí, ibẹ̀ ni a ti ń rí tí àwọn eré ṣeré kí o jèrè tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sún síbi kí wọ́n ṣe ìdàgbàsókè fún eré ṣíṣe nípa bí ó ṣe dára sí àti ìrírí àwọn olùmúlò. Àwọn eré yìí wọn kì í ní bí o ṣe lè wọlé, wọn kì í ní nǹkan pàtó tí o fi lè wọlé gẹ́gẹ́ bí kí o ra NFT kan pàtó tàbí kí wọ́n ní àwọn èrò tí wọ́n máa ń ní ó jẹ́ ní àárín kí o tètè bẹ̀rẹ̀ ní ìpele tí wọ́n bá bẹ̀rẹ̀, kí o ra NFT ní ìpele àtìbẹ̀rẹ̀ àti kí o sì ra àmì eré yìí láti tà wọ́n padà kí o fi lè rí èrè titi ẹ. Ìpele kẹta òun ni ìpele ṣeré kí o sì ní ohun ìní. Níbí báyìí ni ìkànnì tí wọ́n ti rí ara wọn níbi ṣeré kí o sì ní ohun ìní, níbi tí eré ṣíṣe tí ó ti gba ọ̀nà míì àti pé àwọn àdìsọ́kàn wọn ni láti gbé àwọn ìrírí eré ṣíṣe lárugẹ nípa kí o ra àwọn NFTs tí ó jẹ́ olówó lórí. Àfojúsùn yìí ó wá kúrò láti ibi tí ó wà tẹ́lẹ̀ lọ síbi pé kí wọ́n máa rí owó kí wọ́n sì máa gbádùn eré yìí. Nígbà tí wọ́n sì tún ṣe lílò láti jèrè àwọn NFTs tí wọ́n bá nífẹ̀ẹ́ sí. Níbi eré ṣeré kí o di oní nǹkan yìí, àfojúsùn titi ẹ̀ níbi eré yìí ni pé kí wọ́n pèsè
àwọn ìrírí olùmúlò tí kò ní àléébù nínú gẹ́gẹ́ bí ó ṣe wà níbi eré Web3. Àwọn ìdojúkọ níbi eré Web3 ayé òde ìsín. Tí a bá wò ó pẹ̀lú gbogbo ìlọsíwájú tí ó ti ṣẹlẹ̀, àwọn eré Web3 ṣì ní ibi tí ó gùn láti lọ kí àwọn ènìyàn púpọ̀ kí wọ́n tó gbà á. Ní ìsinsìnyí, wọ́n ní àwọn nọ́mbà àwọn olùmúlò tí ó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ níbi àwọn eré Web3 tí ó gòkè jùlọ ní ọ̀nà ogún, gẹ́gẹ́ bí 615,571 nígbà tí a ní ti Web2 gẹ́gẹ́ bí Roblox tí wọ́n sì ń ṣe ìgbéraga pẹ̀lú mílíọ̀nù 4.20 àwọn olùmúlò ojúmọ́. Eléyìí ni àwòrán tí o lè rí àwọn eré Web3 àti eré Web2 ti oṣù kẹrin ọdún 2023, àwọn eré tí àwọn ènìyàn ń ṣe jùlọ. Níbí yìí náà wọ́n tún sọ̀rọ̀ nípa bí àwọn owó ìdíyelé blockchain bí ó ṣe ń dá ìdàgbàsókè eré dúró. Níbí yìí náà wọ́n tún sọ ìdí tí Scale fi jẹ́ solution blockchain eré tí ó dára jùlọ. Àkọ́kọ́ níbẹ̀ ni pé owó ìdíyelé òdo ni Scale pèsè fún àwọn olùmúlò. Ẹ̀kejì níbẹ̀ òun ni pé àwọn ọjà títà tí ó ga jùlọ ní ìṣẹ́jú àáyá. Àwọn ibùdó àti ohun èlò Scale. Àwọn ẹ̀wọ̀n ibùdó àti ohun èlò ti Scale. Tí o bá wá síbí, wà á lè kà nípa gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa wọn. Ọ̀rọ̀ tí wọ́n wá fi ṣe ìparí òun ni pé tí o bá wá sí orí ẹ̀wọ̀n Scale, àwọn eléré Web3 wọ́n rí àwọn ìrírí tí ó dára tí ó sì jẹ́ kí wọ́n lè máa ṣe àwọn eré yìí gẹ́gẹ́ bí ó ṣe dá. Pẹ̀lú owó gáàsì òdo, Scale ń yọ ìdojúkọ níbi sísan owó, wọ́n sì ń jẹ́ kí àwọn òṣèré Web3 kí wọ́n máa ní àwọn òṣèré Web3 láti ibikíbi kí wọ́n lè máa ṣe àwọn eré yìí. Wọ́n ní àwọn ọjà títà tí ó ga ní ìṣẹ́jú àáyá, tí ó túmọ̀ sí pé yóò máa ṣe ìdàgbàsókè àti ìdùnnú fún àwọn olùmúlò. Tí o bá fẹ́ kọ́ eré blockchain rẹ sí orí Network SKALE, lọ sí ibí tàbí kí o béèrè fún owó ìbẹ̀rẹ̀ eré níbí. Tí o bá fẹ́ kà sí nípa bí Scale ṣe ń ṣe ìyípadà àti ìdàgbàsókè sí bí eré Web3 ṣe ń lọ sókè, wà á nílò láti lọ sí orí Buloogi SKALE ní scale.space/blog kí o lè rí gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀. O ṣé tí o gbọ́ mi. Ó dìgbà kan náà.